Ti ìlú Gbòǹgbò land Onígbòǹgbò kí wọ́n máa bọ̀ níbí. Ẹ jẹ́ kí gbogbo apanupọ̀ ká ṣe kábíyèsí o, kábíyèsí o. You're welcome, sir. Ẹ jẹ́ kí gbogbo apanupọ̀ ká ṣe déédé o. Ẹ jẹ́ kí màmá wa. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. Ọmọ Táyọ̀ ọmọdé ẹ̀yọ. Ọlọ́run tó ṣe ní ilé ìlú. Oríire náà kò ní dìbàdàn. Ọlọ́run àgbà ẹ̀sìn. Ògbódé ẹ̀mí pé kò ní jẹ́ tiẹ̀. Ọlọ́run yìí ti torí kó ń fún ẹ lówó ó gbọmọ lọ́wọ́. Ọlọ́run yìí gbà ìyàwó lọ́wọ́. Kò ní gbà lábúrà lọ́wọ́. Àmì àbò. Ẹlẹ́ni gbogbo Ọlọ́run máa ṣe é. Wọ́n ní ìgbẹ́ kọ́kọ́ sí ní ìjọsí. Wọ́n ní ìlú tó máa ṣe kíṣì ló máa jẹ́. Eléyìí náà tó tó ṣe kíṣì ló máa jẹ́ lẹ́yìn ilé. Lẹ́yìn ilé ìwà púpọ̀ ṣe lọ́rùn ètò tó báyìí lọ. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ onímọ̀dé mo kí lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe ẹkú àdúrótì. Irú oríire báyìí kò ní jìnnà sẹ́yìn kankan wa o. Àdúrà wa gbà. Ẹ̀mọ́ ń ṣojú brọ́dà mi ọba lóòrẹ̀dẹ̀ ní bílẹ̀mù. Nítorí òun ni royal bàbá dìde ṣùgbọ́n wà l'Amẹ́ríkà. Tó bá jẹ́ kó wà lẹ́nu ẹni pẹ̀lú ọ̀nà àdájọ́ wa àti àwọn olóyè. Ṣùgbọ́n fún dẹ́kun àdókèjì wọn sí ní ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run. Ọlọ́run àtẹ̀sán adáyàwó ẹ̀ sí. Gbogbo ẹ̀yàn ọmọ ẹgbẹ́ náà nǹkan ẹlẹ́nu abára ń ṣe o. Àárín yóò ní dàrú o. Ọlọ́run ní dàrú irú. Bẹ́ẹ̀ ṣe dúró ti ọmọ Táyọ̀ Ọlọ́run àdó tẹ̀lé náà. Àdúrà yẹn á gbà ọ́. Ẹlẹ́yìí tá a ṣe ní ìdíkò ní tá a ṣe ní lọ́dọ̀ Ọlọ́run. Pasuma Pasuma Alájì ohun ò ní ká lágbára Ọlọ́run ohun ò ní ká nǹkan ò ní ṣe é bí bàbá yín sí kúrò àyìnlé Barrister bó ṣe kọrin tó wẹ̀ ọ̀ táyé gba ti ayé á máa gba tiẹ̀ ayé á máa gba tiẹ̀ ayé ò ní kó rẹ̀ nǹkan ò ní ṣe Ọlọ́run ní tẹ́lẹ̀ ẹlẹ́gbẹ̀dọ̀ àtẹ̀yìn àti K1 àrólé fújì Ọlọ́run àdá ogun yín sí lágbọ́rọ̀ Ọlọ́run ilé ìtawà ṣe fún Táyọ̀ kí ni akárí gbogbo àná o ilé ní gbogbo ilé la máa bára wa ṣe àdúrà wa gbà o nǹkan ògùn ṣe wá o ṣáàmà ẹ̀yin lẹ́ni kí n bá yín ṣe àdúpẹ́ fọlọ́run ṣé ká gé kéèké sí wọn lẹ́fẹ́ sọ̀rọ̀ àgèké ọmọ Táyọ̀ àdúrà ẹ ti gbà ọ̀gá máa sọ̀rọ̀ sórí tí mo ṣe fún ẹ lẹ́nu ìwọ kọ́ ìnílẹ̀ wàá rí wàá máa ránṣẹ́ pè mí ni pé akábíyèsí kan sọ báyìí kì í ṣe tá a bá sọ síta Ọlọ́run rí tó wà ní mo jókòó ń bí látara inú mi dùn inú Ọlọ́run á dùn sí ẹ inú Ọlọ́run á dùn sí ẹ ò ní ṣe tì ò ní ṣe tì lágbára Ọlọ́run padà sí burúkú kò ní kàn ẹ́ ò ní má padà sí burúkú padà sí ìyàwó ní mọ̀ wà á máa lọ sókè sókè ní ìhun ńláńlá wọn máa fi lùyẹ nílùú Nàìjíríà ìbò ṣe máa rí nìyẹn ẹ ṣe. Ẹnu náà ìlànà èmi ni mo sọ fún ẹgbẹ́ yìí náà pé kíṣì méjì ẹgbẹ́ náà ilé ìyá tó wá kéré ẹgbẹ́ mi lọ́wọ́ àṣepẹ́ gbogbo àdúgbò àríwá àmúdàrú bó ṣe kọ́ wa ní ìlú àpapọ̀ ẹgbẹ́ ọlọ́run iṣẹ́ ìgbìyànjú ìṣẹ́ àárín ìwà tó lọ́wọ́ àtàwọn gbogbo àdúrà tó fẹ́ tó ṣe fún ọlọ́run àgbà ní tó fẹ́ tó sọ fún mẹ́rin Alájì kẹtó kékèké ẹsà nínú àwọn tí ó wà ń bẹ yẹn tàbí ìta múdání èyí tó bá wù yín sà
ẹ wò yìí tó bá wù yìí afẹ́ nítorí pé ọtí la fẹ́ máa mú bí ó yẹ ká wá obìnrin kan náà síbí náà tá a fẹ́ fi síbí àmọ́ nítorí ẹ̀sùn fàyè gbà lọ́dọ̀ àwọn bàbá afẹ́ fi ọtí afẹ́ fi síbí afẹ́ fi lọ́ọ̀ṣì bí as bàbá wa gẹ́gẹ́ bí bàbá òní bàbá okay sir as bàbá ọjọ́ ìní sà wọ́n ní àwọn fẹ́ kẹ́ fi ọtí kẹ́ fi sí bíbà yìí èlò lẹ́fẹ́ fi bá wa sí a ò gbọ́dọ̀ sọ pé yé báyìí nítorí pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ àmọ́ nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ bá mì àmọ́ nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá dúró báyìí àmọ́ nǹkan tẹ́ ẹ ṣe tí ìrìn yín dẹ̀ yí àwọn tó wà pẹ̀lú yín sà. Hello, ṣé Táyọ̀ ló béèrè lọ́ọ̀ṣì àdúgbò? Cashless làwọn kò sówó. Sọ̀rọ̀ gbẹ́nu ọ̀gá sọ̀rọ̀ ní àti gbogbo ẹgbẹ́. So Táyọ̀ ní tọ́kí tí mo bóyá máa gbà lọ́wọ́ wọn máa wọ̀ kó ṣàfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ máa gbé ẹni kó ṣàfẹ́ ka microphone yìí. Ẹ sà wọ́n ní gbogbo ẹgbẹ́ máa ṣí wọ́n náà máa ṣí pẹ̀lú àti ó dẹ̀ ti yé bàbá gangan ṣùgbọ́n ti àná ṣùgbọ́n bàbá ò fẹ́ kí n sọ kankan. Ẹ wọlá pé inú ẹgbẹ́ ilé mi náà wà mí wá mítìn ni jẹ́wọ́n pé inú ẹgbẹ́ inú mi dùn sport yìí inú ẹ̀ náà ni mo ṣùgbọ́n mi wá mítìn problem tí mo ní kí announce inú ẹgbẹ́ ọ̀dọ̀ wa mi but wọ́n lè announce ẹni tí tó bá ṣe fẹ́mi àtìkú. Àṣẹ wà àmín Ọlọ́run àmín 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 àmín. Nǹkan tí náà mi fi dùn tí kábíyèsí ṣe ń sìn wọn ṣàdúrà débi pé wọn ní gbóbìnrin olóbìnrin wọ bí o wọn kàn lájẹ màmá wọ bí nìyẹn máa tà kábíyèsí ẹ ṣe sà. Àmín àmín àṣẹ wà. SIP àṣẹ bẹ́ẹ̀ni nígbà tí tẹ̀lé ibi kò tẹ̀ ó dẹ̀ ní òun ò ní ṣe. Sleepy. Ọ̀yà ẹ jẹ́ kí a pe alájà wa. Nígbà tí àwọn inú mi dùn score. Ẹ jẹ́ kí a pe màmá lèmi gẹ́gẹ́ bí ṣé àlejò wa lèmi torí àfẹ́ káwọn inú mi dùn score dúró. Ayé tì màámi. Wọ́n ní ká má ká nọ́mbà wa èmi dẹ̀ ti jẹ́ gbèsè sí báńkì ọ̀dọ̀ mánéjà fìlà yín bí ẹnu ẹ̀rọ yẹn máa bọ̀ mí ẹ fún ọlọ́kà nọ́mbà
wèrè ló máa ṣe transfer láti báńkì network báńkì ò dáa tó ló bá tí dédé bá ṣe ó ní kúrò lórí ìdógó tó rà láti ok abayín bò dání ọ̀yà ẹjọ ẹ máa ṣe kí ní account number ti wà tó bá ti wọlé ok mọ́mì ẹjọ má bínú ṣáwọn ni ok mo rẹ́ ní kẹ́ frozen food ok mama Táyọ̀ gangan ni lẹ́fẹ̀ẹ́ fi bá wa ṣí ma lẹ́fẹ̀ẹ́ fi ọtí ṣí bí ó ní lọ́wọ́ yìí ẹmú ti màmá wa tí wọ́n bá dẹ̀ tí tó bá ti ń wọlé máníjà ẹ jẹ́ kí a máa mọ̀ sọ à lè sọ síta kó má dàbí pé pọ̀tà ń ṣe it is not legit because àwọn màmá yìí wọ́n ní ṣòwò kẹ́ má rí ọ̀ya wọ́n dàbí àwọn abáyé tẹ́ bá ṣe transfer fún yàn mọ̀ pé o ò ní rí torí kì í ṣe pé kò sówó lákàntì yẹn now kábíyèsí ká má da àwọn bàbá dúró mọ́mì ẹ jẹ́ ká gé kéèkì mọ́ ẹ má kọ́ mọ́ mi sọ ẹ jẹ́ ká gé kéèkì ẹ jẹ́ kí n pe aláàjì dárí wa wọ́n lẹ́yìn lẹ́fẹ̀ẹ́ bá wa darí gígé àkàrà òyìnbó yìí ẹ bẹ́ẹ̀ ní sá ẹ má bínú torí ẹ̀ lẹ́yìn sọmọ lórúkọ gẹ́gẹ́ bí sífì mọ́ ká ló sọ bẹ́ẹ̀ tí wọ́n lù sọ bẹ́ẹ̀ kó o mi kó bàbá mi lò. àwọn ẹni ká pè yín sà. inú ẹ̀ ti tọ̀ kẹ́kọ̀ọ́ wọn. ok sir ok ẹ jẹ́ ká mú máìkì fún kábíyèsí.